أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه آل الله. مستمعين الكرام في كل مكان، أسعد الله نهاركم هذا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi fún tàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Òkútòpọ̀ TV. bẹ́ẹ̀ bá ti wọlé sórí live yìí, ẹ dákun ẹ comment, ẹ like, kẹ́ ẹ share. ẹ ti mọ̀ lórí ọ̀rọ̀ Òkútòpọ̀ TV pé ọ̀rọ̀ òdì ń pọ̀, mi sì ń sábà wá síta báyìí, ṣùgbọ́n tá a bá ní àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yanjú ni. but kí n tó bọ́ sínú ọ̀rọ̀ tòní, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ fi eléyìí wọlé. Kàbí Sanra ó bọ́ sórí agbágbé ní ìparí ọ̀sẹ̀ tó kọjá, yín bẹ̀bẹ̀ yín wá tó ń dúnkòokò mọ́ kábíyèsí pé tí wọ́n bá yọ Yínúsà ìlú Ògbómọ̀ṣọ́ dàrú. Kàbí Sanra ṣèwọ́ lọ́dọ̀ Ògbómọ̀ṣọ́ rú. Bẹ́ẹ̀ náà ni Yunus Toliat àti gbogbo àwọn tí wọ́n lọ bẹ̀bẹ̀ bí wọ́n ṣe ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn kiri, bí wọ́n ṣe lọ sọ́dọ̀ àwọn àyímọ̀, bí wọ́n ṣe ń pe àwọn ààrẹ mùsùlùmí lórí Zoom meeting, bí wọ́n ṣe ń lọ sọ́dọ̀ àwọn olóyè káàkiri. Kò sí ìta gbọ́, ṣùgbọ́n èyí tèmi fẹ́ kí ó dá gbogbo àwa tí à ń wò mí lórí ayélujára báyìí lọ́wọ́. Tá bá ti wọlé sórí live, ẹ dákun ẹ kọ́kọ́ jẹ́ comment, ẹ jẹ́ like, ká dẹ̀ share, torí pé tí n bá ti tan kámẹ́rà báyìí wọ́n ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó lágbára díẹ̀ la fẹ́ yanjú, wọ́n dẹ̀ fẹ́ flag page yẹn down pẹ̀lú kí wọ́n report ẹ̀. So ìyẹn ni mo ti máa ń sọ pé ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. So ẹ jẹ́ àìmọ́ wá sọ fún yín pé gbogbo ibi tí wọ́n lọ láti lọ bẹ̀bẹ̀, ẹ máa bí wọ́n léèrè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì wọn tí wọ́n láwọn tí ń bẹ̀bẹ̀, tí wọ́n ní ẹ má wọrí ipò ti yanjú. Torí Yunus Toliat náà tó ń sọ fáwọn èèyàn lórí múmbàrí pé àwọn ti borí, nígbà tí ó sì jẹ́ pé ẹjọ́ wà ní court. By November next month 1920 wọ́n padà sórí ẹjọ́, wọ́n padà sórí trial tí wọ́n ti ń bá lọ láti August. So láti wọ́n ti bẹ̀rẹ̀ láti June kan nìyẹn, bóyá June àti July ni wọ́n ti bẹ̀rẹ̀ trial yẹn. So wọ́n padà sórí ẹ̀ 19 and 20 November. Ẹjọ́ tó dẹ̀ wà ń bẹ̀, ẹjọ́ bíi 2 sí 3 sí 4 ni. Àkọ́kọ́ nínú ẹjọ́ tó wà ń bẹ̀, òun ni ẹjọ́ pé Ṣọ̀ún kọ́ ló fi Yunus Toliat jẹ. Ẹ̀kejì nínú ẹjọ́ tó wà ń bẹ̀ ni pé Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí. Ẹ̀kẹta nínú ẹjọ́ tó wà ń bẹ̀, òun ni pé kò yẹ kí ọmọ inú ilé ayé lára ìlò òun. So ẹjọ́ mi náà tún wà ó, yàtọ̀ sáwọn ẹjọ́ yẹn. Inú ẹjọ́ tó wà, inú ẹjọ́ mi tó tún wà tí ó wà nínú ẹjọ́ yẹn ni ẹjọ́ misappropriation owó mọ́sálásí tí Yunus Toliat open personal savings account. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá ń takò mí, mo sọ fún yín wípé Ayọ̀bámi Yusuf ò ní sọ̀rọ̀ láìlẹ́rìí nínú. Ó ti dẹjọ́ ń kóòtù, yóò lọ júwe tó bá ní lágbára tó fi lè open personal savings account fún local central mosque. Nínú ẹjọ́ mi tó tún wà tí mo fẹ́ ká mọ̀ ní pé tó bá di ọjọ́ 10 àbọ́jọ́ 9 oṣù yìí kọ́ àbọ́jọ́ 11, bọ́jọ́ 11 àbọ́jọ́ 9 mímọ̀, ẹjọ́ tí Yunus Toliat pé bàbá Pákò yìí tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹni ó bá ti wọlé sórí live, ẹ dákun ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. Mi ní fẹ́ máa dáàpọ̀ torí pé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé dátà tẹ́ ẹ lò ó yẹ káwa náà ṣàánú yín tẹ̀ ń fi wo gbogbo tá à ń bá ń sọ. So láti má tún fa àsìkò ráre ní jẹ́ máa dápọ̀, ṣùgbọ́n ẹ ṣáà ti comment, ẹ dẹ̀ like, kẹ́ dẹ̀ share. Ẹjọ́ tó wà nílẹ̀ ìyẹn wà lọ. Yunus Toliat gbé bàbá Pákò yìí lọ pé wọ́n pe òun lẹ́jọ́, ń sì ń bẹ̀bẹ̀ kì í. Ẹ gbọ́, ẹni tí ń bẹ̀bẹ̀ ń sì tún gbé àwọn èèyàn lọ ilé ẹjọ́. Mi ní ọ̀rọ̀ lórí eléyìí, ṣùgbọ́n láàárọ̀ yìí tó jẹ́ kí n wá ni pé ọ̀rọ̀ kan ń bẹ tí ń jà rìnrìn tí ìwà ọ̀bá dẹ̀ sọ̀rọ̀ ajá sí pé àmọ́ ń tà ń ṣe. Torí pé ibi tọ́rọ̀ yìí ti wá, àwọn ti lo tí wọ́n débì kan, wọ́n ti ń lọ kòtò. Ẹ rí pé níjọ́ tí Dr. Saka Adégbìtẹ́ Balógun tí wọ́n gbé tí wọ́n wá, mo sọ ọ́ díẹ̀, mo fún wọn lésì rẹ̀ tó ń tí bó ṣe jẹ́ pé wọ́n yìí ṣàfà. Tọ́dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ìlú Ògbómọ̀ṣọ́ àpèrè Ṣọ̀ún nìkan ló bá wí.
so mo jẹ́ wọn mọ̀ pé ọ̀yẹ́kẹ́ sọ báyìí. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn tí mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn láti gbà yẹn ẹ rí pé wọn àti fún mi lésì torí pé wọ́n mọ̀ pé ẹni tó mọ̀ jẹ ni mí tí wọn ìṣẹ̀ṣẹ̀ nù. Ẹ rí pé bàbá wọn ti padà dákẹ́ gẹ́gẹ́ bá gbàlagbà ṣe máa ṣe, ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ kò dáa torí pé béèyàn bá ń ṣe tí ò dáa wọ́n ní lójú bá ń ṣe pin ayọ̀ àfihàn ojú ni. Lónìí ìjẹ́ ńlá àfáà Yunus Toliat, Alhaji Yunus Toliat kí n pè bá Alhaji Yunus Toliat ò sí ilé débi pé yóò kírun ní Central Mosque Ògbómọ̀ṣọ́ tó wà lọ́jà Àgbò. Alhaji Alim Abdul Wahab lókè òye àwọn ni wọ́n kírun, wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ní tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tayọ pé yóò yààyàn lẹ́nu. Bóyá 87 àbí 88 ni wọ́n dà lọ́dún yìí. Mò ń sọ, mò ń sì tún sọ, gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti tàbá ti rí yín tó bá ṣe pé yín nìkan, Alhaji Abdul Wahab ni mò ń sọ, tó bá ṣe pé wọn nìkan ni wọ́n bá kù lágbà fà l'Ógbómọ̀ṣọ́ ni tí ò sírú àwọn bàbá Àgbàlá tó ní ṣe, tí ò sírú àwọn bàbá K.A. Nafiu, tí ò sírú àwọn Alhaji Musba Busari Okunmebu nínú àwọn tí wọ́n jẹ́ gbàlagbà wa, tí ò sírú àwọn bàbá Khalifatul Muslimin Sheikh Muhammad Al-Awwal Àyìnlá Agbẹ́sìnga, tí ò sírú àwọn bàbá wa baálẹ̀ Ìbàpọ̀n nínú àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà wa nìyẹn o, tó kù tí wọ́n jẹ́ àfáà tí kéwúyé. Tó bá jẹ́ pé Alhaji Alimi nìkan ló bá kú, subhanallahi amma yashkun, àwa tá a jọ mọ Ògbómọ̀ṣọ́ á ti kábàámọ̀ wípé sáwà lágbàlagbà mọ́ ni, torí pé àwọn tí ń jáde lọ́dọ̀ wọn at the age of 78, torí pé tó bá ní pé ká má gbà fáà jáde ní gbogbo ní Ògbómọ̀ṣọ́, tó bá jẹ́ pé ipe àgbà àfáà tí sì ní tí àwọn èèyàn sì bí tá a bá mú jáde tí wọ́n ó pè àfáà lélẹ́yìí, tó bá jẹ́ pé irú Alhaji Alimi Abdul Wahab lókè odò nìkan ló bá kù, billahi alladhi la ilaha illa huwa, gbogbo àwọn tí wọ́n já sáájú wa àbáwá tá a dírú ẹ̀yìn, torí pé gbogbo àwọn tí mo kà kalẹ̀ láti ilé ẹ̀kan yẹn tí mo kà pọ̀ wọn kalẹ̀, tẹ́ bá lọ wò wọ́n tẹ́rì pé nínú àwọn àfáà tó jágbà tá a lè pé wọ́n kù tí wọ́n jẹ́ Ògbómọ̀ṣọ́ àwọn náà nìyẹn. Gbogbo ẹni ó bá ti wọlé sórí láàbì yẹn dákun ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì kẹ́ẹ̀dẹ̀ ṣe àtórí mi ìfẹ́ kan flag page yìí off. Mo dẹ̀ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yẹn mo fẹ́ kí ẹ bá ń wò dáadáa. Alhaji Alimi Abdul Wahab wọ́n ti wọ 87 báyìí, ṣùgbọ́n mo fẹ́ rán wọn létí kinní kan. Nawairudeen ni wọ́n ti ń ṣe màálìmù l'Abẹ́òkúta ní 1944 ní bàbá Mọ́gàjí Àgbàlá Bógúndé ni wọ́n lọ, bóyá 1944 or 46 ni wọ́n lọ ṣe kinní kan ní Abẹ́òkúta tí wọ́n fi pè wọ́n wálé pé ọmọ ilé ìmáàmù lọ́wọ́ kí ló ń ṣe ń bí. Mo gbọ́ lẹ́nu bàbá Mọ́gàjí Àgbàlá Bógúndé, Alhaji Alim Abdul Wahab gangan sì ti fẹ́ lọ ara wọn sọ, ṣùgbọ́n sóore táwọn tí wọ́n jẹ́ nílá wá ṣe wọ́n yẹn sọ yẹ kí wọ́n fi bí súnmọ́. Ibẹ̀ mọ̀ ń bọ̀ yìí. Ẹ rí pé gbogbo ọjọ́ tí mo ń sọ̀rọ̀ wọn, mò ń sọ pé lójú ayé àwọn bàbá wa ni àwa ti mọ bí èèyàn tí wọ́n jẹ́, ṣùgbọ́n táwọn tí wọ́n bí wa máa ń sọ fún wa pé ẹ daṣọ àṣírí bò àmọ́ ń tọ́ ló wì, ṣùgbọ́n ọ̀la tí wọ́n láàmọ́ ń tó tí ó wì tí wọ́n fi ní àdaṣọ àṣírí bò yìí ní padà wá ń wí tí ń wí yìí tẹ́yìn ń padà wá fẹ́ sọ wá dẹdun arinlẹ̀ nítorí pé ẹ fẹ́ sáyé. Gbogbo ẹni wọ́n bá wọlé sórí láàbì yẹn dákun kọ́mẹ́ntì láìkì kẹ́ẹ̀dẹ̀ ṣíà. Kò sí ní tó bí ọ̀rọ̀ yìí, útúbà tí wọ́n ṣe ní on the 19 September 2025 ni nígbà tẹ́ni táwò kókù lágbà fáà wà lórí múmbà yìí tí wọ́n ń sọ̀rọ̀ pé
tí ń sọ̀rọ̀ sí àpèrè Ṣọ̀ún ti lè Ògbómọ̀ṣọ́ ní because téèyàn bá wọ́n ní kúdí ó lè gbọ́rọ̀ láṣẹ sọ létí ọmọ rẹ̀ náà. Ẹ̀yin lẹ fẹ́ yọ imam ẹ wá yọ ẹ̀sọ́ di jìgá point of ẹ̀kọ́ ti ní. Ẹ̀yin lẹ fẹ́ yọ imam ẹ wá yọ ẹ̀sọ́ di jìgá tí wọ́n túmọ̀ pé gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ látẹ̀yìnwá ajá sí pé àwọn Alhaji Alimi Abdulwahab ni wọ́n rán wọn because táwọn tí wọ́n jágbà fà l'Ógbómọ̀ṣọ́ bá fi lè sọ lọ́rọ̀ bẹ́ẹ̀. Torí tí n bá gbàgbé ẹni tó kọ́ sọ̀rọ̀ lórí pé wọ́n yọ Alhaji Yunus Toliat wọ́n yọ ní imam wọ́n yọ ní imam mufti ìwó ni Imran Malasan fídíò rẹ̀ dẹ̀wà lẹ́yìn ìgbà tó sọ l'Ógbómọ̀ṣọ́ tán ó tún lọ sọ níwò débi pé ń sọ pé ilé ẹjọ́ ò lè yọ ìjọba ò lè yọ kábíyèsí ò lè yọ. Ẹ dákun ẹ bá ń bi gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí léèrè sáwọn ni wọ́n fi Alhaji Yunus Toliat Olúṣínà jẹ. Gbogbo ẹni wọ́n bá wọn lé sórí láìpì ẹ dákun ẹ kọ́mẹ̀ntì láìkì kẹrẹ̀ ṣíà. Nínú ẹni ó sọ Kàbí Sanra sọ fídíò rẹ̀ wà. Nínú ẹni ó sọ Zikiru ẹni adé àbí ẹni adé níwò ó sọ. Nínú ẹni ó sọ Alhaji Yusuf Adépọ̀jù ó sọ. Okay, nínú ẹni ó tún sọ tí ó yà mí lẹ́nu ní Babalágbé nìbàdàn. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ kò nítumọ̀ sí wa torí pé wọn kì í ṣọmọ ìlú wa, wọn ò dẹ̀ mọ̀ bá ṣe, wọn ò dẹ̀ mọ̀ kọ́sítọ̀mù ìlú wa. Ṣùgbọ́n láti jáde lẹ́nu Alhaji Alimi Abdulwahab ní Masifa pé ẹ wá yọ ẹ̀sọ́ di jìgánù ó túmọ̀ pé ní gbogbo tí ẹ ti fẹ́ ṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́ láti 1976 tẹ́wà successful àsìkò yìí lẹ ti plan ẹ̀ láti ṣe because àwọn èèyàn ń sọ fún wa pé tí wọ́n bá fi lè yọ ìlú ọ̀dà sọ́yẹ́ kẹ́yìn náà tó sọ. Ìwà fún yín ní instances ní ìsìn èmi tí mò ń sọ̀rọ̀ pé láti 1976 ni torí pé àwọn èèyàn mọ reason tí ìmáàmù fi lọ ilé bàbá Aláwìyé. Ẹni ó bá wọlé sórí láàbìyẹ kọ́mẹ̀ntì láìkì kẹ̀rẹ̀ ṣá. Reason tí ìmáàmù fi lọ lé sílé bàbá Aláwìyé ní issue tó ṣẹlẹ̀ láàrin bàbá Maruf Abógundé àti bàbá Àṣàfà bàbá Òsèfà Masifa. Bàbá Mẹ́gàjí sì jáwọ́ mọ̀ pé bàbá Maruf Abógundé sọ fáwọn pé agbọ̀rúfò ní ẹ̀ ní wọ́n bí wọ́n ní bí ẹ ṣe pé àwọn jọ́nà nìyẹn tí ń bá ti kú tán ọ̀gbọ́dọ̀ kí ju jímọ̀ méjì lọ àmọ́ ọpọ́síbù kí wọ́n mọ́ gbé ìmáàmù lọ lé òkè odò kọjẹ pé Aláwìyé ni ó jẹ ìmáàmù táláwìyé bá jẹ ìmáàmù má takò àmọ́ ènìyàn wà ní ìjọba rẹ̀ kọ́mọ́ dàbí ẹni pé mi ni mo ti ṣètò rẹ̀ kalẹ̀. Àwọn àgbàlagbà bí ọ̀rọ̀ tí bàbá Maruf Abógundé ti ẹ̀sọ́ bí ọ̀bá sojú wa ìjọ tí ọ̀rọ̀ délẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ òkè odò lásìkò ìgbà tí bàbá Aláwìyé kú ní 2002 ìyẹn ṣojú wa bá ṣe kéré tó yìí tí bàbá Mọ́gàjí insist fún bàbá Ṣọ̀ún tàná His Imperial Majesty ọba Aláyélúwà Jímọ̀ Ọládùn ní Oyèwùmí Ajagungbadé kẹta kábíyèsí o lọ́nà ọ̀run torí ọba ní látayé lọ́run. Bàbá Abdulrauf tún sọ fún wọn pé kábíyèsí sà ibi tí ọkàn ní onírun náà ní kẹ́ ẹ dá padà sí. Tó bá jẹ́ pé kò yí àwà sí meanwhile ó ti sojú wa tí bàbá Ṣọ̀ún ti ń sọ fún bàbá Mọ́gàjí àgbà pé
àmọ́ gàjí àgbà ìwọ náà ní jẹ́ ìmáàmù ní ó máa kí lọ́nà bàbá dẹ̀ sọ pé kì í tí ìkànlé àwọn ibi ẹ ti gbé kúrò yẹn náà ni ẹ dá padà sí. ẹ jẹ́ wọ́n á padà sórí ibi tí mo ti kú 1976 Alhaji Alimi Abdulwahab wọ́n fẹ́ jẹ ìmáàmù kádàrá takò wọ́n rí bàbá Ṣọ̀ún àná wọ́n rí wọn bí ọ̀tá nítorí Alhaji Alimi Abdulwahab subhanallah amma yushrikun wọ́n sì dá ìlú sí méjì in tí ọ̀sẹ̀lẹ̀ lè lè mọ́mù mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ rí ọ̀sẹ̀lẹ̀ Mọ́sífà wọ́n kí jímọ̀ ní mọ́sálásí Mọ́sífà kan náà subhanallah amma yushrikun wọ́n kí yídì ní mọ́sálásí wọ́n kí yídì tí wọ́n lọ kí láàrin kíkí tó jẹ́ pé àwọn Mọ́sífà wọ́n dálẹ̀ wọ́n sì tún lẹ bàbá Ṣọ̀ún tàná lóko nítorí pé wọ́n gbé ìmáàmù kúrò nílé wọn pé ẹni wọ́n mú wá àwọn ọ̀fẹ́. ẹ jẹ́ á rò dáadáa ẹ jẹ́ á rò. ẹ wá lẹ kábíyèsí lóko Ṣọ̀ún kíjímà kò sí ilé ìmáàmù náà l'Ógbómọ̀ṣọ́ lọ wù ní ìtàn tí wọ́n ti kíjímà tayọ jí Central Mosque Jágbó kọ́dà ń bá Abógundé báwa ṣe kéré mọ̀ yìí nígbà tí gbogbo àwọn tí wọ́n jà fáwọn ọmọ kíjímà ẹni ọkọ̀ kíjímà nínú àwọn àfáà àwọn Alhaji wa Muhammadu Sadiq Aminullah Yellow ní lójú ọjà pé kìí ṣe tòsí wọ́n ti kí ló jẹ́ pé kìí ṣe tòsí ni wọ́n ti kí ẹ wá bá ń bí wọ́n léèrè nílé lèmọ́mù Mọ́sífà àwọn adún níjọ́ tó ṣẹlẹ̀ lásìkò bàbá Mahmood Ayélára àwọn adún yóò kíjímà àwọn sì dúró wọ́n fi hàn lójú Ṣọ̀ún pé kò tẹ́ àwọn lọ́rùn ẹ̀yin ò fi hàn ẹ bẹ̀rẹ̀ sí dàlúrú ni ẹ sì dàlúrú fódìdí ọdún 3. Alhaji Alimi ẹ̀yin ni bá a bá pèrí ajá wọn ó pèrí ìkòkò tí wọ́n fi sè ẹ̀yin la dí sí ilé ẹ̀bẹ̀ torí pé tápéńgbà tí wọ́n fẹ́ dàlúrú tẹ́yìn bá lè sọ fáwọn bàbá àjọ náà pé kí wọ́n ní sùúrù gẹ́gẹ́ bí ọ̀dọ́ láàrin wọn ò ní dàrú débẹ̀ eléyìí ń bá wọn ńgbọ̀ ya tẹ́gbèrègbè ẹ padà wálé ní early 90s bóyá 1993 tí n bá ṣì wíwálé tẹ́ wálé àbí 1991 lẹ wálé wíwálé tẹ́ wálé bádùú ṣe ẹ tún pín Ògbómọ̀ṣọ́ sí méjì ni mo ní oríṣiríṣi nǹkan tí mo fi lè sọ pé pín Ògbómọ̀ṣọ́ sí méjì yàtọ̀ sí ti jímọ̀ tẹ́ ẹ ti kọ́kọ́ fi pín Ògbómọ̀ṣọ́ sí méjì lákọ̀ọ́kọ́ ńgbẹ̀ wálé yàtọ̀ sí ti yídì tẹ́ fi pín Ògbómọ̀ṣọ́ sí méjì tọ́jẹ́ ti lè mọ́mù nínú tẹ́ fi pín Ògbómọ̀ṣọ́ sí méjì ẹ̀yin lẹ kọ́kọ́ dá yídì ẹ máa kí nínú sùkúù lẹ̀ gbogbo àwọn yòókù gbogbo àwọn ẹgbẹ́ yòókù general wọn ti ń kírun ẹ̀yin lẹ kọ́ dá yídì ilẹ̀ pẹ̀lú àwọn jàmáà yìí débi pé Professor Tijani láti máa sọ lórí program ní Parrot FM pé gbogbo yídì tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tá a bá kó jọ yé tá a bá kó gbogbo ẹ̀jọ kèétí ìtọ́kan nígbà tá à ń sọ fún wọn pé ìjẹ́bà tí ń kírun yídì yìí sọ́tẹ̀ dá kí mùsùlùmí ọmọ kí bẹ́ẹ̀ ẹni ó bá orí láìpì yẹ kọ́mẹ̀ntì láìkìkẹ́ ẹ̀dẹ̀ ṣíà ẹ̀dá mùsùlùmí Ògbómọ̀ṣọ́ méjì
nínú dídá mùsùlùmí Ògbómọ̀ṣọ́ méjì lẹ́yìn ìgbà tẹ́ dẹ́sẹ́ bẹ̀rẹ̀ Grande Amama Alhaji Adétáyọ̀ tó sọ̀nà bẹ́ẹ̀ ṣe gbà àwọn méje tí wọ́n lọ béèrè wọn ò béèrè fún Jẹ̀máàlì Súnà nìkan ebi nítorí pé ẹ fẹ́ dádì méjì lẹ́fi ní Jẹ̀máàlì Súnà lónìí. àbí torí pé ẹ fẹ́ dádì méjì ni torí pé Alhaji Adétáyọ̀ tí ó fasilitéètì bílẹ̀ yẹn ṣe jáde lọ́dọ̀ bàbá tó fún gbogbo mùsùlùmí. Alhaji Adétáyọ̀ ọba yín ṣe ẹ̀ǹkan jọ ń sọ̀rọ̀ ẹni sẹ́mọ̀ pé tí wá kó ogun wáàsí bá wọn lókè ní ojú ẹ̀yìn òde àrẹ̀mọ́rí ẹ̀bájọ́ rẹ̀ ni ẹ̀wá kógun wáàsí bá wọn lójú òde àrẹ̀mọ́ kẹ́ ẹ máa béèrè lọ́wọ́ wọn tọ́lọ́run sì ṣeun tí bàbá náà padà dáhùn rahmatullahi alayhi kọ́lọ́run kó kẹ́ wọn nínú tẹ́ ẹ ṣe tẹ́ẹ̀fi pínlú méjì ṣe bẹ́yìn náà mọ́ wáàsí tẹ́ẹ̀ máa ṣe ebi wáàsí pé ká délé ká máa báwọn bàbá wa jà ní èmi àtẹ́ndì wáàsí yín for good àti màsí láti 1991 92 93 1994 lẹ́yìn tó bí wa yarí ni bàbá tó bí èmi yarí pé kí n má dùn wáàsí yẹn mọ́ nígbà wọn ti ń rí pé ìṣesí wa ń change nínú ilé tí wọ́n sì rí pọ́dọ̀ yìí là máa yà àrin aago méjì sáago mẹ́rin ó yé wa àrí gbogbo eléyìí lò àwọn tí wọ́n jágbàlagbò rí ni wọ́n sọ fún wa ní pé ká mọ́ ẹyin tí Kùránì sọ náà lẹ́ ń sọ tí wọ́n sì mọ̀ pé fẹ́nu yìí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ ká rò pé á dà lórí lásìkò ìgbà yẹn wá ní nígbà tí subhanallah ẹ má tí ìdí sọ̀rọ̀ yẹn nínú àwọn nǹkan tẹ́ ṣe bọ́ọ̀rẹ̀ lẹ pé ẹ̀yin àti bàbá wa almarhum samata sheikh almudir Badruddin Abdulsalam Ọlá ṣe bí nínú àwọn ọ̀rẹ́ yín ni níjọ́ tí wọ́n pọ́ mọ́sálásí àràdà tán ṣé bọ́ọ̀rẹ̀ ṣe ṣe lẹ́ṣeun ebẹ́yìn náà apply fẹ́ ṣe ìmáàmù bẹ̀ àwọn àgbàlagbà àwọn mọ̀ akàndákẹ́ ni bàbá Badruddin sì dákẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n sọ fáwà sọ fún wa ẹ bá rò pé gbogbo ibi tẹ́ rò pé báyá mo ti gbọ́ ni mo ti gbọ́ irọ́ tó jìnà sóòótọ́ ni kò sí ní tẹ́ ń ṣe nínú Islam l'Ógbómọ̀ṣọ́ tí wọn ò ní kó dé Abógundé táwa ti kéwú níjọ́ wọn bẹ̀rẹ̀ mọ́sálásí Central Mosque Ìsápá àwọn tí wọ́n fi bẹ̀rẹ̀ púpọ̀ àwọn bàbá wa Abdulrahim Jọgun àwọn bàbá wa Ẹlẹ́rùjà bàbá wa nílé Bíáyìn táwọn ní àwọn ò lè dúró pẹ̀lú wọn tó fi kan Alhaji Sharafdeen Ọpẹ́lẹ́yẹrú táwọn fi wájú Mufasiru bẹ̀rún gbogbo wọn lámọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí inú ilé Abógundé ti jẹ́ ilé ìmáàmù àkọ́kọ́ l'Ógbómọ̀ṣọ́ wọ́n gbé lórí tébù bàbá Mọ́gàjí àgbà l'Abógundé Sheikh Abdurrauf Muhammadu Maruf tẹ́yìn náà sì mọ bàbá yìí ókè nígbà tó di 2002 tí bàbá Aláwìyé tó kú wọ́n tún ní wọ́n dá ìmáàmù padà sílé lọ́dọ̀ yín lókè odò ṣé báwọn pé wọn ò fi ń jẹ ìmáàmù odidi 18 years tí bàbá Àṣàfà fi kírun ní mọ́sáàsì ọjà Àgbó tẹ́yìn wá gbà kan rí ní ìsìntẹ́ ní mọ́sáàsì àwọn bàbá yín ni kírun bẹ̀ pé ẹ̀mẹ́ẹ̀dógún kọ̀pẹ́ ẹ̀mẹ́wàá ṣọ́pẹ́ márùn-ún ni kò bá pé márùn-ún ìjọ tí wọ́n ń pè yí sí Central Mosque báyìí parí ìjà ṣe rántí tí Professor Tijani Abdulwahab chief imam Lautech Central Mosque Lautech University Central Mosque ṣe rántí tí wọ́n sọ fún yín jọ náà pé ṣe gbàgbé pé bàbá tó jẹ ìmáàmù yìí ẹ̀gbọ́n yín ni gbogbo àwọn ẹjọ́ tí ò ní ìtumọ̀ lẹ́rùn ìjọ náà a ṣe kéré tó yìí ó sojú wa ẹlẹ́wò bá sí mẹ́ à ń bẹ́m̀bẹ̀
torí kí jìnà kì í tí jìnà rárá. That was 2002 ni wọ́n fi bàbá Àṣàfà jẹ. Ẹ sì lo 18 years ẹ sì kírun lẹ́yìn ẹ̀gbọ́n yín. Ẹ̀yin yẹn lẹ̀ wá ń lẹ́tọ̀ Islam lónìí ọ̀yẹ́ afurasí yín tòótọ́. Bẹ́ẹ̀ bá hùwà tẹ wù ń jọ jímọ̀ ìjẹ̀láhùn máa jẹ́ pé àdúrà àwọn àgbàlagbà gbà ní ẹ̀ sì jádùn àyàn ó gbà lójú ẹwu ń tẹ wù ní ìjẹ̀láhùn. Okay. Ẹ wá jẹ́ n sọ fún yín nígbà tí bàbá Àṣàfà wá kú ẹbí 54 àbí 56 day Jumat iná ẹ̀lẹ́ fi ṣe imam tí bàbá Àṣàfà fi kú tí wọ́n fi jẹ imam mi lódìdí 56 days yẹn. Ẹ jẹ́ n bi yín léèrè lódìdí 56 days yẹn tó bá ṣe pé ẹ bá sóòótọ́ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí tún mọ́sálásí ṣe àbí wọn ò tí bẹ̀rẹ̀ kó tó di 56 Jumat yẹn? Ṣé ẹ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí tún mọ́sálásí ṣe tipẹ́tipẹ́ kó tó wá di 56 yẹn? Ẹ wá ní Yunus lóde tí wọ́n fi mọ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo ń tẹ́sọ tí wọ́n fi bí èmi nù ó torí pé yọ́ yàyàn lẹ́nu nínú útúbà yín náà lẹ́wà ní Yunus ètò Alhaji Yunus Toliat ń bẹ wájú presidency báyìí lẹ́ni tí ń bẹ ní Kaduna tó jò ń pa ẹ sì tún ṣe kàfàrà lẹ́yìn tí mo wò pé àfà àgbà l'Ógbómọ̀ṣọ́ ní sọ̀rọ̀ iná ilẹ̀ sọ yìí kí lẹ fẹ́ gbà ń bẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ dàrú. Ẹ sì yàn pọ̀ sí ọmọdé ẹ̀mọ̀ rí ní bí ọdún 10 àbọ́dún 7 sẹ́yìn. Ẹ sì di ọ̀tá gbogbo àwọn tí àwọn bàbá tẹ́yìn àtàwọn bàbá wọn jọ sáyé torí kíni mo wá bí èmi ọmọ tó ní ilé ìbí ṣe o àmọ́ torí kíni lẹ́yìn ìgbà tẹ́ ti ródòdó tán àtòótọ́ torí pé èmi ọ̀sọ́ délẹ̀ pẹ́ ti ródòdó àtòótọ́ táyé ò rí lónìí. Ṣùgbọ́n mo fẹ́ yanjú àwọn ọ̀rọ̀ yìí tán káwọn èèyàn ó lè mọ bí èèyàn tẹ́ jẹ́. Ìjọ tí a rántí pé jọ́ kẹta tí bàbá Àṣàfà kú ìlọ̀rọ̀ ti délẹ̀ Tálájì Mọ̀nsúrù ń sọ ní gbagba lé yín pé àwọn lè ṣe kẹ́ ẹ máa kírun lọ. Ókè bí ọ̀bá wá rí bẹ́ẹ̀ náà wọ́n fara pẹ̀ pé ní tẹ̀ ń fẹ́ ìyẹn ò jẹ́ wọ́n náà kí Yunus Toliat tó forí ipò yẹn lẹ̀ torí pé ìtẹ́yìn ń fẹ́ ẹ̀ ń tí ń rí ṣe iná ló sì jẹ́ mọ́ ní negative contribution torí tẹ́ bá ní negative contribution ni gbogbo ọ̀dọ̀ àwọn tẹ́ ti lọ bẹ̀bẹ̀ láti 2023 sorry láti 2023 kó tó di pé kábíyèsí dé àbí láti 2022 tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣé bí tí wọ́n sọ fún yín náà ní bí ẹjọ́ ọmọkùnrin yìí ó túnà sí ara rẹ̀ fara yí pé òun ìṣọmọ Ògbómọ̀ṣọ́. Ṣé mọ̀ pẹ́yìn náà tó ń fẹjọ́ rẹ̀ sùn lórí 1 million tí Senator Primo gbé fún ìṣẹ́jú yín? Ẹ sọ gbogbo wa burú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò sì rí tẹnìkan rò. Kàkà tẹ́ fi bá sòótọ́ ọ̀rọ̀ ajẹ́gbó ní tẹ́ fẹ́ gbà ìlójí ẹ sọ gbogbo ń tẹ́ sọ àmẹ́ ẹ wá lọ gbọ́ ò bọ́ bá ti rí bẹ́ẹ̀ bá ti rí ẹ síra yín kọ̀ọ̀kan wá ṣùgbọ́n bí tẹ́ ẹ da Ògbómọ̀ṣọ́ rúdè ní jóun tẹ́ ẹ bá wá jáwọ́ ń bẹ̀ ẹ̀yin náà láwọn ọmọ bí bẹ́ẹ̀ kọ́ ṣàmọ̀ pé nínú tẹ́ ẹ ṣe nínú ìgbésẹ̀ tẹ́ ẹ ṣe tí ò sí ń gbọ́ ni pé ẹ̀yin lẹ lídì àwọn tíìmù tí wọ́n ní wọ́n má fi lè jẹ ìmáàmù mọ́. Àwọn evidences míì tún wà o bẹ́ẹ̀ bá ṣọ́ra á sọ reason tẹ́ fi lídì àwọn léjì ẹni tẹ́ á sọ reason tẹ́ fi lídì pé kí wọ́n má jẹ ìmáàmù kí wọ́n má fi lè jẹ ìmáàmù mọ́. Tẹ́ ẹ bá sinmi gbogbo wọn náà tẹ́ ẹ mọ̀ pé ẹ ti sọ nínú central mosque ọjà gbórí pé kí wọ́n máa fọlọ́pàá kó wa ká máa lọ ọdún 3 nínú sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá torí kíni nítorí ẹ̀sìn nítorí pé ká sọ fún yín pé ẹ má bẹ̀sìn Islam jẹ́ l'Ógbómọ̀ṣọ́ àní bẹ́ẹ̀ bá gbọ́ àṣírí yín ò bò gbogbo ń tẹ́ ẹ̀sìn tí lè fi jó díẹ̀ làwọn ará ayé gbọ́nù rẹ̀ yìí àwọn nǹkan míì àwọn atrocities míì tẹ́ tó ti méèkì á sọ ti gbogbo ayé ọ̀gbọ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ comment ẹ like kẹ́ ẹ dẹ̀ share kó lè jẹ́ àǹfààní fún gbogbo ẹni tó bá ń wo orí péjì yín lásìkò gbà tí
mo bá lọ tán. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.